ọmọ Èkìtì ní Florida ayé ayé á múre àjò láàjẹ́ tí a ò àbẹ̀ arúbí. ọmọ Èkìtì ní Florida ayé ayé á múre àjò láàjẹ́ tí a ò àbẹ̀ arúbí. ọmọ Èkìtì kété kó mú Florida ṣe bùgbé. kẹ́yọ̀ dá aláwọ̀ dájọ́ ẹ̀bẹ̀ àbàjẹ́ fún wa. àyùnà àyùbọ̀ lọ ìjẹ́rù ìlà ìyá lọ ire kà ìyàbọ̀ ire. ubi mẹ́ abá tùrán-tùrán. urela ìyàrí níjọ́ ayé ra kété. ọmọ Èkìtì ní Florida ayé ayé á múre àjò láàjẹ́ tí a ò àbẹ̀ arúbí. ulé kà á gbòòrè àmì abọ̀ bóyá lébẹ̀ láyé. àdélébọ̀ bí bànújẹ́ àmì àgbẹ̀ àdìgbàdìgbà o. òṣèré tí ń sun ìbàjẹ́ mi á ọbẹ̀ láyé. ẹgbẹ́ra mi á túká wúre labára yíyá ṣe òkété kó. ọmọ Èkìtì ní Florida ayé ayé á múre àjò láàjẹ́ tí a ò àbẹ̀ arúbí. ayọ̀lá bá lọ súlé kété kó. ayọ̀lá bá lọ súlé kété kó. Èkìtì Parapo Descendants ní Florida àbúyà ṣèyí súlé. ayọ̀lá bá lọ súlé kété kó. aṣọ ọdún èyí adé aṣọ ọ̀pọ̀lọpọ̀ ayé ajá jíjẹ. ayọ̀lá bá lọ súlé kété kó. bí ayọ̀lá kan bá lọ súlé ra òkété kó. ayọ̀lá bá lọ súlé kété kó. ọ̀yìn tó lè kí tí yóye òfẹ́ lè so àpọ̀ṣọ̀ kan láyé. òfẹ́ làmúbára ìlò káàtì yéye o lẹ́kìtì o. káàbá ìlú lé káàdé ilé yìí ó dí. ìlàmúra ìmọ́ra káàbára ìṣùwà o. Èkìtì Parapo Descendants ní Florida USA. ọmọ Èkìtì kété kàn án kóra pọ̀ kàn án múra mọ́ra. wúre ni wá dàjò ìmẹ̀ ajírúbi àkòyà lọ́nà o. inauguration fundraising gala night ọdún 2024. ùjọ òun ayọ̀ ni mú ṣe. tùbọ́dúnlẹ̀ aṣojú ẹ̀bẹ̀rẹ̀ ìkànnà pẹ̀lú ìdílé yá sí. September 14, 2024. ó ti ṣojú rí o ìdẹ̀ àmúmọ́dún o takọtabo. kété ọmọ ẹgbẹ́ olóríire òun pátápátá ni mo kí. mẹ́ àṣàríyá lẹ́rìí kíbikí lọ kankan ṣíkò. ẹ̀dà àbáyọ̀mí ògúnládé president ẹgbẹ́ Èkìtì Parapo Descendants Florida ní USA. ARAMOKO-EKITI ìnàbí ọbí bàbá rẹ mọ́kànlá kí ọdẹ́lẹ́ o. ọmọ aláràmọ́kọ lẹ́jìdọ́gbọ̀n lágógó dẹ́. ọmọ alára ìṣá o. ọmọ ẹyẹ tẹ orí ògún. kàn bá ti pa òun pẹ́yẹ ọba. aláramúṣù ìṣèmọ̀ mújàgùnà gírí sí o. òṣà alára jiná tèmi ti pín rọ́rọ́. lúlẹ̀ lọ́nà ara o. Pastor Victoria Adédọ̀yìn Vice President OTUN-EKITI ìlú lẹ́rẹ̀ pé àṣàrí kí ọdẹ́bẹ̀ o. ọmọ ọ̀túnmọ̀bà ọmọ enírèké àgbẹ́jọ́ ìrèkèrà ìdùnnú òyìn mọ́mọ́. ọmọ mọ̀bà ó sùn sọ́lá. ọmọ ẹ̀gbọ́rọ́ nìyí àjà lọ́tún o. ọmọ olódì àtìlẹ̀mọ́. ọmọ olóró kan ṣe kẹ́rọ mọ́jẹ́ ká àgùntàn mọ́jọ́ o. ọmọ kèbí ọbẹ̀ ìdùn kí mo bá rọ̀ ọ̀nà tó. akínlólú àlà kùlẹ́rẹ̀ ni mo mọ̀ ìyá mẹ́kàn lọ. General Secretary ILAWE-EKITI ìlíṣù lẹ́rẹ̀. ọmọ aláwẹ̀ kó torí ìwéwẹ̀ kọ́ bá kó rọ sọ́jà o.
òbírí ọmọ awókò mẹ́rin ọmọ ìgógó òbírí o ọmọ mòoru ọbẹ̀ jẹ́gbẹ̀ẹ́rí òkèlè náà kan ìkì inú lẹ́rìn ọmọ wa ọmọ ẹkù ọmọ oríire ìdádé o ẹ̀dá Bámidélé adé ọba social and publicity secretary OYE-EKITI ìlú ilé àbárẹ́ jẹ́mi bá ọdẹ bá o ọmọ ẹ̀ṣọ́ àrùntà ègiri oge o àdó ìjógun láàrin sí yìí káàdó bá jógun láàrin sí yìí ẹ̀tún páládó gbìyè lé ọmọ àgọ́ gìrìgìrì bọ́jà o àlejò kan bá ti alẹ́rìn lùgbì ọ̀pá òrìn àsìkò lérìn kẹ́ ẹ bọ́ra sílẹ̀ kẹ́ ẹ para igi ọmọ aṣọ́rò òkè èrò ìgèdè yá o èrò ìgèdè ò tí ojú mọ́ péréte. Chief Mrs. Esther Arinola Oyètòrò Treasurer IGBOLE-EKITI lulẹ̀ ìbàbára ẹja àjọyá débẹ̀ o ọmọ ìgbọ́lé odù ọ̀balẹ̀ ṣe o ọmọ ìgbọ́lé ọmọ eléríru ọmọ aládàká àjòjì ìkẹwẹsẹ̀ o àjòjì ìkọbáwẹsẹ̀ lébẹ̀ adọ́ni ẹbọ ọmọ olúrárá àgbààgbà tilẹ̀ ọmọ òyìnbìrì gòkè ìlàgbé ọmọ olókè ọjà abẹnimẹmú ọmọ olókè ọjà erúkèyú òkè ọjà lulẹ̀ oṣù kan mọ́mọ́ mẹ́rà júbẹ̀ torí kú oṣù mọ́bà àtàtàrà lulẹ̀ rí pásítọ̀ adébíyìpé ẹ̀ṣẹ̀ bí ọmọ financial secretary ODO-OWA-EKITI náà bí ọbí bàbá rẹ̀ ó ti yá lulẹ̀ o ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ òkèlè láìtì mọ́tò láyà o ọmọ ẹ̀gìn lódò yìí ọmọ olúwa lóde òdọ́gún ọmọ wa ọmọ ẹkùn ọmọ ajẹ́dísùn ọ̀bìtì lulẹ̀ rí Prọfẹ̀sọ̀ Akínlóye Ìdòwú ti yá òkà ayádélé rẹ̀ patron AAYE-EKITI níṣúlẹ̀ rẹ̀ ọmọ nínú oṣù wúlẹ̀ ọmọ àkàrí mẹ́yẹ ìràwọ̀ ọmọ àgbógbómọ̀jà ògbómọ́ni burúkú ojú ọmọ ẹlẹ́kùnlẹ̀lẹ̀ ọ̀nà ayé o èkú kọ̀mọ̀rì ìjà pọ́fà èkú kọ̀ṣẹ̀ nínú ọmọdé ààyè èkó búkẹ́tì ọ̀rá borí ọmọ amábẹ́rẹ́ gúnyókì ìdógbè èrìgbè mọ́mọ́ Evangelist Mrs. Alice Adéjọkẹ́ Ìdòwú matron USI-EKITI lulẹ̀ rẹ̀ mọ́tò akíọ̀dẹ́bẹ̀ o ọmọ olùsì amagogo ìdẹ́mẹ́mu lúfẹ̀ ọmọ òsì ọ̀rọ̀ atọ́kọ̀bọ̀ bóhùn síbì kan nì ọmọ olùsì àmẹ́ sùúrù pàgbọ́ ọdúnjẹ sùúrù kẹ́mọ́ bójú sí ọ̀nà òsì rẹ́nirẹ́ni ọmọ ògùn ilé òsì aṣẹwàjókè ó máa rọ Evangelist Adẹ́rìn ọlá Ògúnládé ọtí ìyáká àjọ yádárámọ̀kọ òlúlé rẹ̀ ọmọ alárámọ̀kọ lẹ́jìdọ́gbọ̀n agogo dẹ́ ọmọ alára ìṣá ọmọ ẹyẹ tí orí ògùn òkan bá ti pa ọpẹ yọba alárámúṣù ìṣèmọ̀mújà àgùnà gíbísí o òṣà alára jìnnà tèmi ti ìpín rọrọ lọ́nà ara o Chief Samson Adérẹ̀mí Adédoyin Ọ̀tún-Èkìtì ìlú lẹ́yìn bàbá rẹ̀ ọmọ ọ̀tún ọba ọmọ ẹnìrèké àgbẹjọ́ ọmọ ọmọọba oṣù sọlá ìrèkèrè ìdùn bí oyin mọ́mọ́ ò lọ́nà ọmọ olóró kan ṣe kẹ́ẹ̀rọ mọ́jẹ́ ká àgùntàn mọ́mọ́ jẹ́ o ọmọ kèbí ọbẹ̀ ìdùn wọn lúlẹ́lẹ́ mọ́ ọba o Mrs. Tosin Àlà OMUO-EKITI iná bí ọbí bàbá rẹ̀ ọmọ wa ọmọ ẹkùn ọmọ olóbì kọsẹ̀ nínú ọ̀nìkọ̀ ọ̀sẹ̀rù ayámọ́ ní ọmọ amúgbáyé o ọmọ ẹlẹ́yẹ mẹ́ta òrókà ṣàkàṣà o ọkọ̀ iná ọkọ̀ ooru ọkọ̀ kókù òṣùpá àtàníyà yáyá ọmọ olóbù òkèrèjè kèrèjè lulẹ̀rí Mrs. Shakirat Adéọba Dickiness Abi olówó yan Fálọ́dún àti Mrs. Olúwatóyìn olúwa ti bí lẹ́yìn
OMUO-EKITI ìlú lẹ́rìí ọmọ ẹ̀ṣọ́ ọ̀rúta ègìrì òkè o ọmọ olóṣè méjì takọ́tábó ọmọ olóṣè kọ́mọrinú jíjà ìṣẹ̀gbẹ́ nọdúnọdú ó ṣe gógórí aláhọ̀ kógùn gógóró ó gbérí olùyìn ọkọ̀ rẹ̀kẹ̀ mọ́lẹ̀ o ikú bàbá àgùnjọ́lú àwọn lọ ẹ̀ṣọ́ ọ̀rúta ìrèbí ègìrì òkè ń pásùn o. Pastor June Adetu Mrs. Ọláyínká Awóṣìkà Pastor Gbajúmọ̀ Aṣebí ọmọ IGBARA-ODO lórí òyìnjá àjọ yádélé o ọmọ ẹlẹ́yẹ yìí ṣe wáyẹ̀wáyẹ̀ àti dórí ògún ìṣẹ̀yẹ ògbìgbò ìṣẹ̀yẹ àti òró ìyèrè ọ̀kíkè ìjìwẹ̀lẹ̀ lórí adé èyí nìyí lẹ́yẹ tí lẹ́nà ògbàrà o odò lẹ́gbọ̀nà kì í kẹ́yẹ orí ògún rí sùn ṣe kí ìsún jẹ òun ọmọ ní búṣe lẹ́nà ògbàrà o Mrs. Margaret Ọmọwáyé Abíára Mrs. Bukky Adékànbí ọtí ìyálúlé Ọ̀yẹ́ o Ọ̀yẹ́-EKITI ìlú lẹ́rìí ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn ọ̀rá òfẹ́ o ọmọ aṣọ́rò ṣíkù etí tù sí ọmọ ọlọ́yẹ̀kẹ̀ ìtàná ọ̀sìn gangan ọmọ olúfẹ́ ọ̀ní kọ́ ọlọ́yẹ̀ múgbó kété ìyàn ni o àmúgbó èyí á síra lúlẹ̀rí Mr. Gbẹ̀ngà olówó fẹlá àti Mrs. Bebel Babáṣọlá IKERE-EKITI lúlẹ̀rí ìmàkéyìndélé ọmọ òkèrè òye lulẹ̀ ajọ́lágún ọmọ olókè méjì takọ́tabo òkèrú yọ̀yọ̀ kébè yẹ́fọn náà òkè parapọ̀ ọ̀sọ́ra dọ́ta ọmọ àbágbà bí èyí gbà bí àgbàgbà fìàfìà alápá fàárí ọmọ ilé oúnjẹ wúre ọmọ àgbàgbà yókè kó ṣàgbàgẹ̀rẹ̀ lulẹ̀rí gbọ́dọ̀ múṣù titun bárú Mrs. Abọ́sẹ̀dé olówó fẹlá OTUN-EKITI iná bí ọbí bàbá rẹ̀ ọmọ òsì ẹ̀sẹ̀sẹ̀ ọmọ ẹlẹ́gbẹ̀rin o ọmọ amúdàsílẹ̀ gbogbo ẹrun pani àkúkú bẹ́ẹ̀ni oríṣàn jogún ẹrun lọ ọmọ ẹkùn jígọ̀ lọ sún o ọmọ ọ̀pẹ̀lẹ́ láríbidó sí òṣèmọ̀ọ́sìà lúlẹ̀ àbárẹ̀ mínísítà Bísí Bámgbóyè IYE-EKITI ìlú lẹ́rẹ̀ ọmọ elíyè mọ́kùn apá àṣọrọ̀ ọmọ elíyè mọ́kùn agbódíṣọ́rọ́ ọmọ agèrèṣù kan fírí ọ̀nà iye o agèrèṣù kan fírí ibi tí a ọmọ ẹlẹ́sẹ̀ iye abáṣọ pupa yányányán ùrókò ojògbò ìsìnkú aṣọ ọ̀málàró lápá líle ju àdé kan ṣoṣoṣo Mrs. Florence Fúnmi Afọlábí IKOSU-EKITI náà bí ọbí bàbá rẹ̀ ọmọ ìkòsó ọ̀gọ̀dọ̀ lọ́rọ̀ ọmọ alágbàdo àgùyà ọmọ amúgbábù o ọmọ àdàgbàgẹ̀rẹ̀ ìṣòro ọmọ alágbàdo àyà ìyá tí ọmọ olódò ara ọmọ abẹni mẹ́mú ẹ̀dá Olúwaṣànmí Ọlájùbù àti Mrs. Títílayọ̀ Ọlájùbù IKOGOSI-EKITI ìlú lẹ́rìí IKOGOSI olómi méjì takọ́tábó olómi lílọ́wọ́rọ́ bí òrìrù ìyálẹ̀ta olómi títù dídí bí àmúrẹ̀ fún ìsàlẹ̀ amú o òbí mọ́tẹ́ kébí sí ìtẹ̀yánrin lọ́nà IKOGOSI ọlọ́kùtà wẹ́rẹ́ òkè ẹgbàke ẹ̀dùn bí ìrẹ́lẹ̀ bá tẹ̀lẹ̀sẹ̀ bí í ṣe Elder Michael Òṣèlẹ́yẹ àkókò lùlẹ́rẹ̀ o dáàjọ yádẹ́bẹ̀ o ọmọ olókè méjì takọ́tabo lórí ara rán ọmọ àkókò olóbì jẹ́ àǹtí rẹ̀rẹ̀ ọmọ ayíbíríkì tí wọ́n dún owó ọmọ aṣọ́rò lájò òjì sọ́dún o ọmọ olóbì àáyá kí ọmọ arógun mẹ́sà ọmọ alábẹ́yàn sáàdì ọmọ arẹ́sẹ̀ ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ Dr. Comfort Adéwùmí ọtí yálà AYEDE-EKITI o ayédègèrí àtá ọmọ àtá olúodò ìrì ìwọ́wọ́ lọ́rùn ọ̀ṣọ́kọ Èkìtì ṣọkọ àkókò ọ̀ṣà àkókò rìbọ̀rìbọ̀ ọmọ ajẹran múyánpín
Ọláolúwa Ọláoyè àti Mrs. Tòkunbọ̀ Ọláoyè ìjà àjọyẹ́ ní gógó olúlérí ìyí lọmọ igógó òbírẹ̀ ọmọ awókò mẹ́rin ọmọ amóoru ọbẹ̀ jẹ́gbẹ̀rin òkèlè o. Professor John Aina àti Mrs. Teresa Aina Ìkún-Èkìtì ìlú lẹ́rìí Mákindélé o. Ọmọ òkun àmúre ọmọ ẹlẹ́rọ bùbù ọ̀nà ọjà o. Ọmọ ẹlẹ́rọ bùbù odò àrèdè ọmọ ẹja ìṣe wọ́tọ̀wọ́tọ̀ lẹ́rùn asoro lúlẹ́rìí lọ́nà òkun o. Mr. Bámikọ́lé Ọ̀dẹ́yẹmí ọmọ Ìgbọ́lẹ̀ odò ọ̀balẹ̀ ṣe ó. Ọmọ Ìgbọ́lẹ̀ ọmọ ẹlẹ́rìírú ọmọ aládàáká àjòjì kẹwẹ́sẹ̀ o àjòjì kan bá wẹ̀sẹ̀ lébẹ̀ ádọ̀ ní ẹbọ. Madam Clara Babaṣọlá USI-EKITI lulẹ̀ rẹ̀ ọmọ USI-àrọ̀ àtọkọbọ̀ gbóhùn sí nìkan nì ọmọ olóró kan àtọkọbọ̀ iṣẹ́ ọmọ ẹlẹ́ láwẹ̀jú ó ṣe sírí dání lẹ́jọ́ o òkèlè láàyè sí ọdún gọ́rọ́gọ́rọ́ lulẹ̀ àṣẹ ni ẹ̀lẹ́ lágbègì lẹ́yà ọ̀dádélúgbògú ọmọ gígùn wọ̀kọ̀ ọmọ sọ̀yìn sábẹ́ ìyá o. Mr. Bímbọ́lá Awóṣìkà Mákọ̀yàwó Ìgbàrà òkè lulẹ̀ rẹ̀ ọmọ olúlé olókè èké gbòòrè ọmọ tapẹ̀tẹ̀ ọmọ tagogoro ọmọ tágùn lérè ọ̀tá gbé ìmúrì lérí jòjègé lúlẹ́lì Ìgbàrà òkè o. Kété ọmọ ẹgbẹ́ Èkìtì Parapo Descendants ní Florida USA ayé ìmẹ̀ ara